Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa according to your time. Orúkọ ti tèmi kò yípadà, Comrade Lamid Akanbi Yagboyaju. Ẹ káàbọ̀ sí orí Yagboyaju TV. Ọkùnrin púpọ̀. Ní ọ̀sẹ̀ yìí inú mi tún dùn láti mú ìròyìn ayọ̀ wá sí etí yín. Ẹ má bínú pé a kì í jáde ní gbogbo ìgbà. Títorí pé à ń ṣe àwọn research tí ó máa jẹ́ kí ilẹ̀ Yorùbá kó lè ní ìlọsíwájú ni oríṣiríṣi technology, oríṣiríṣi bí a ṣe lè kó owó jọ, oríṣiríṣi bí a ṣe lè di olóríire, oríṣiríṣi bí ọ̀nà tí a lè gbà tó jẹ́ wípé mi ò kàn ní jẹ́ aládàájẹ. Àwọn oríṣiríṣi tá ti ṣe tí ó fail wa, mi ò fẹ́ dédé to introduce nǹkan tí kò ní favour ìran Yorùbá. Ṣé understand? So very very soon opportunity upon opportunity òun ni a máa sọ ní orí tí ẹ máa rí mi live and direct gẹ́gẹ́ bí mo ṣe máa ń jáde tí mi ò bá ní one particular thing tó máa impact tó máa change life mi ò ní dédé jáde. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé IT expert ni mí, mo ń ṣe research bí ọ̀nà wa bó ṣe máa níyanjú, bí ọ̀rọ̀ wa ṣe máa dayọ̀ tí a ní ṣerú mọ́. Òun ni ìgbìyànjú tèmi ń gbì. Kò ṣe pé ká kàn máa wá sórí social media ká máa blab. Ṣó ti yé yín? Information, ìlọsíwájú ìran Yorùbá òun ló jẹ èmi lógún àti pé bí a ṣe máa lè kó owó jọ sí central account òun ló jẹ èmi lógún. Nítorí pé ìjàngbara ó nílò owó. Ìjàngbara ó ṣe kí ni? Ó nílò owó gidi gan. Online modern farmers a máa tó introduce, a máa tó launch ẹ̀ very very soon. À ń pèlò bí a ṣe ní ìpèníjà kankan ní orí platform yẹn online modern farmers fún gbogbo entrepreneur, fún àwọn tí wọ́n fẹ́ rà, fún àwọn tí wọ́n fẹ́ tà, fún àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀, fún àwọn tí wọ́n fẹ́ invest lórí iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn nǹkan tí à ń kó jọ tí a ò fẹ́ kí ìpèníjà kankan wá. A kò fẹ́ dédé introduce platform yìí without doing the primary work to the secondary to the higher level. We are building the platform for everybody to be able to earn and appreciate God through this platform. So ẹ̀yin tí ẹ bá jẹ́ investor, tí ẹ fẹ́ invest lórí farming, lórí nǹkan ìgbìn ní ilẹ̀ Yorùbá, ẹ kàn sí mi. Orúkọ ti tèmi kò yípadà, Comrade Lamid Akanbi Yagboyaju, ọkùnrin púpọ̀. So gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀, àwọn iṣẹ́ tí à ń ṣe nìyẹn tí ò tí jẹ́ ká máa jáde ní ìṣẹ́jú ìṣẹ́jú. Nígbà tí a bá bẹ̀rẹ̀, ẹ máa rí mi ní ìṣẹ́jú ìṣẹ́jú ní orí ayélujára. Ẹ má gbàgbé pé ibi tí ẹ bá fẹ́ gbọ́ ìròyìn gidi nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, tí ẹ fẹ́ gbọ́ genuine information, ẹ lọ sí orí Yorùbá World Media. Ẹ máa gbọ́, a ní fi ẹyọ kan pé méjì, a dẹ̀ ní fi méjì pé mẹ́ta, a ní fi mẹ́ta pé mẹ́rin. Nǹkan tí a bá gbọ́ bí a bá ṣe rí bẹ́ẹ̀ la ṣe máa sọ fún yín. Eléyìí ò ń ṣe pé bóyá a máa kó àyà yín sókè. Bí ilẹ̀ Yorùbá ṣe máa gba òmìnira òun ni a máa ń sọ ní orí Yorùbá World Media. So ẹ má dára yín láàmú púpọ̀ jù. Opportunity lórí Yagboyaju TV òun lèmi máa bá yín discuss àti àwọn vital information. So tí ẹ bá ti subscribe lórí Yagboyaju TV kò ná yín lówó, ẹ tẹ button yẹn, ẹ tẹ̀. Ẹ máa rí button red, ẹ subscribe. Kẹ́dẹ̀ tẹ notification bell, ìyẹn agogo tí ó máa ta yín lólogó pé Yagboyaju TV wọ́n tún ti upload video àbí wọ́n wà ní live. Ẹ tẹ̀. Ẹ rí pé tẹ bá wo gbogbo platform wa, òótọ́ èyí tó jẹ́ òótọ́ òun la máa ń discuss níbí báyìí. Opportunity tó máa ran Yorùbá lọ́wọ́ òun la máa ń discuss. So ẹ ní láti ṣe kí ni? Ẹ subscribe kẹ́ má bàa miss. Ẹ jẹ́ kí n já yín sí kó má bàa di later. So ní èní kí la mú wá síwájú yín? Ọ̀rọ̀ Sharia ni. Inú mi dẹ̀ dùn gidi gan pé ìmáàmù titi wa, ìmáàmù tó já, ìmáàmù tí wọ́n fi ọpọlọ ṣe ẹ̀sìn, tí wọ́n sọ àṣà nù, ìmáàmù tó mọ nǹkan tí wọ́n ń pè ní ẹbí, ìran mi, ìmáàmù tó mọ dúdú yàtọ̀ sí funfun,
ìmáàmù tí wọn kì í fi ẹyọ kan pé méjì òun ni bàbá wa chief imam gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. màá play fídíò yẹn níbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa sharia. ṣèbó yẹ kí bí wọ́n ṣe jẹ́ mùsùlùmí ó yẹ kó máa sọ pé ẹ jẹ́ ká accept sharia, ẹ jẹ́ ká ṣe kínní. wọ́n discuss nípa sharia, wọ́n yànyàn náà pẹ̀lú Motivate. tẹ́ bá fẹ́ wo full video yẹn ẹ lọ sí Motivate TV, but màá fi àwọn short points, keyword, all those keywords ni èmi fẹ́ fi wọ̀nyí ní orí Yagboyaju TV nítorí pé wàṣà kọ́lé yín, ẹ jẹ́ ká já yín sí kó má bàa di later. So bàbá wa chief imam ilẹ̀ Yorùbá gbogbo káfàtà Alhaji Usman Abdulrahim, àdúrà ló ń gbà agbára kọ́, àdúrà ló ń gbà agbára kọ́. bàbá yìí wọ́n mú inú mi dùn débi pé tí ẹ bá gbọ́, màá fẹ́ kẹ́ wo fídíò yìí, kẹ́ wo dédì yẹn dì ní o, ẹ wo dédì ẹ, ẹ má skip ẹ má fast forward ẹ listen sí gbogbo ìmọ̀, gbogbo keyword tí wọ́n sọ, kẹ́dẹ̀ make sure pé ẹ share fídíò yìí lórí Yagboyaju TV ni. ẹ share fídíò yìí kí ó débi tó yẹ kó dé. àwọn tí wọn ò tí ì mọ bí wọ́n ṣe ń protect ìran wọn, ẹ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń protect ìran wọn láti bí fídíò tí máa play fún yín. kí má bàa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ẹ gbọ́ níbi tí chief imam ti yànnàná nǹkan tí wọ́n ń pè ní sharia, nǹkan tó ń pè ní àṣà, nǹkan tó ń pè ní tiwantiwa tí kò kì í ṣe lárúbáwá. kò sí èdè tí bàbá wa yóò lè sọ. wọ́n kọ́, wọ́n kéwú, wọ́n ka ìtumọ̀, wọ́n tún ka ẹ̀yìn ẹ̀gán mọ́ débi pé wọ́n mọ gbogbo orúkọ burúkú tí à ń jẹ́ àwa ìran Yorùbá, orúkọ burúkú tá à ń jẹ́ tá à ń pera wa ní múmùní, rísíkátù. àwọn orúkọ yìí ìtumọ̀ tí tẹ́ bá lọ wá ìtumọ̀ ẹ máa mọ̀ pé ó yẹ kẹ́ change orúkọ yín sí Àdùkẹ́, Àdùnní, Yagboyaju. ṣe understand? ẹ mọ̀ pé ó yẹ kẹ́ change orúkọ yín. òyìnbó mélòó lẹ ti rí, àbí arab àwọn arab yìí mélòó lẹ ti rí tí wọ́n ń jẹ́ Ifátayọ̀, Ifádùnní, Ọ̀ṣungbèmí? àwọn mélòó lẹ ń gbọ́ àwa ń bá wọn jẹ́ orúkọ? ẹlòmíì nínú àwa ọmọ Yorùbá tá à ń pera wa ní múmùní, ẹlòmíì ìtumọ̀ orúkọ ẹ̀ igi, wọ́n fi ewé igi. ẹlòmíì ṣáláńgá, òun ni ìtumọ̀ orúkọ ẹ̀. tí a ò mọ ìtumọ̀ gbogbo kínní, ẹ ní rí àwọn Arab kí wọ́n máa jẹ́ irú àwọn orúkọ táwa ń jẹ́ nílẹ̀ Yorùbá yẹn tá à ń pera wa ní ẹ̀sìn, tá à ń pera wa ní Muslim. orúkọ ti tèmi ni Abdulhakeem. ìtumọ̀ Abdulhakeem ni ẹni tí Ọlọ́run fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye, kò yàtọ̀ sí Solomon. so mo mọ ìtumọ̀ orúkọ mi. I am proud to answer that name, Abdulhakeem. so inú mi dùn sí. so ẹ lọ wá ìtumọ̀ orúkọ yín kẹ́ lè tètè ṣe kí ni, ó lè jó orúkọ yín yẹn òun ló ń fa ìfàsẹ́yìn fún yín o, kí ìran wa má bàa máa jó ijó àjò sẹ́yìn. ẹ jẹ́ ká lọ wá ìtumọ̀ orúkọ wa. Yagboyaju lèmi ń jẹ́, ọkùnrin ogun, ọkùnrin púpọ̀, ọkùnrin tó pọ̀. so kí má bàa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ ká wo fídíò níbi tí bàbá wa ti yànnàná ọ̀rọ̀ sharia, níbi tí wọ́n ti yànnàná sharia tó dẹ̀ yé mi yékéyéké. ó dẹ̀ mo dẹ̀ believe pé á yé ẹ̀yin náà. ó yá ẹ wo fídíò náà. delete gbogbo tẹ́ ẹ sọ lórí Facebook ẹ ní láti mọ̀ tán o. gbogbo ẹ̀yin àpá kékeré kóra yín jọ láwọn ọmọ kékeré tí wọ́n tẹ́ ṣẹ̀ṣẹ̀ dáyé tẹ́ ẹ̀ mọ̀ kankan. tí ejò bá sànyàn ṣé kó à ń lẹ́ẹ̀kì sí. èèyàn wà nísìnyí ejò wa san lóko torí pé àìlẹ́kọ̀ọ́ gbèsè ayé tẹ́ ẹ̀ báwọn èèyàn rìn ni ò jẹ́ mọ́ tí ì ṣẹlẹ̀. ejò sànyàn nísìnyí àwọn tó ẹlẹ́sìn ìbílẹ̀ ni ó pè wọ́n wá po oró rẹ̀ jáde, oró rẹ̀ ó sì jáde, kì í ṣe kó à ń lẹ́ẹ̀kà sí o. kálukú ló ní ọ́fíìsì tiẹ̀ tọ́lọ́run dá. àlẹ́ aláàlú bá yínú wàlẹ́ aráàmù bá yínú. Ọlọ́run ti fi aláàlí pé eléyìí aláàlí ni, eléyìí aráàmù. gbogbo kẹtẹ bá ti wá rí kẹ máa bàjẹ́, eléyìí ọ̀dà, eléyìí ọ̀dà, èwo lọ́wọ́ á dà. ṣé ìtẹ́yìn wa fẹ́ mú wa fúnlẹ̀ Yorùbá ó lè faramọ́ sẹ̀ríà? torí ẹ̀yin tẹ́ fẹ́ dá sẹ̀ríà lẹ̀, ẹ̀yin sèèyàn tó mọ́, ẹ̀yin sẹ́nìkan tó dá, ẹni tí ó fẹ́ dá ogun lẹ́nu. ẹ sì ti mọ̀ pé population yín ọ̀pọ̀, ẹ wá fẹ́ invite àwọn Boko Haram, àwọn bandits wa wọn á dalẹ̀ Yorùbá rú. so therefore àárọ̀ ìjọba ìpínlẹ̀ South West láti Lagos State Governor, Ondo State Governor, Ekiti State Governor, Ọ̀yọ́ State Governor,
Kogi state governor, Kwara state governor, so this is Ogun state governor, gbogbo ẹ̀ governor wa pátá tẹ́ ẹ sọ káàárọ̀ òjíire lẹ́nu ẹ máa wà láwọn alákatakítí o ẹ rí i pé wọ́n tún ṣe túbàjọ Jímọ̀ wọ́n fi ń tẹ́tì àwọn governor pé gbogbo governor tí ó bá ti support ìṣẹ̀rí alẹ́ Yorùbá àwọn ò ní fòtì fún ẹ má fòtì ẹ wo tẹ́tì so wọ́n máa ń gbé nǹkan tí wọ́n wá láti lè ní ọmọ ènìyàn kejì lára so governor tí ó bá ti tẹ̀lé ìṣẹ̀rí ẹ má fòtì mélòó ni fòtì tẹ́fẹ́ fòtì so ẹ fẹ́ mọ bí tàbí so òótọ́ campaign tán tó ṣe níjọ́ Jímọ̀ nìyẹn ọ̀kan jáde ní Lẹ́kì ó ní gbogbo àwọn gómìnà tí ó bá ti sọpọ́tì sẹ̀ríà so àwọn ò ní fòtì fún ẹ mọ́ fòtì ẹ jòkó lé yín tó ti wẹ́sìn látara bẹ́ẹ̀ conclusion wa lérí ọ̀rọ̀ sẹ̀ríà kò sí àǹfààní kankan tí ó wúlò fáwa nílẹ̀ Yorùbá o pé àwa nìkan ká ń gbé bẹ́ẹ̀ o population mùsùlùmí 23 million population kìrìsìtẹ́nì 27 million population oníṣẹ̀ṣe 10 million tẹ́nìkan bá wá ẹ̀sìn kan bá wá jáde nínú ẹ̀sìn mẹ́ta tó bá lóun fẹ́ gbé òfin láwọn tó ń lérí ṣé káwọn kìrìsìtẹ́nì náà wá gbófin court ti kìrìsìtẹ́nì káwọn oníṣẹ̀ṣe náà gbé tí wọ́n ṣe àwọn mú àlàáfíà dé ni àbá ń dẹ ògùn sílẹ̀ so látara bẹ́ẹ̀ o àwa ilẹ̀ Yorùbá o àfaramọ́ sẹ̀ríà o gẹ́gẹ́ bí chief imam gbogbo ilẹ̀ Yorùbá àfaramọ́ sẹ̀ríà ẹ̀sìn. president Afẹ́nifẹ́re wọ́n pè ní bàbá wa Fáṣọ̀rántì ti ní Àkúrẹ́ àwọn náà rẹ́sẹ̀ pè mí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders ilẹ̀ Yorùbá pé kí ni mo rí sí ọ̀rọ̀ sẹ̀ríà ó jẹ́ kí n jáde jò ní pé kí n ṣàlàyé pa sẹ̀ríà ṣe rí Islam bá a ṣe ń bá àti tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa ẹni tó bá bú bàbá kan pé bàbá kan ò dáa kí ni bàbá tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ sòrò sọ but àwọn ọmọ yìí wọ́n jẹ́ ọmọ tó péjú wọ́n mọ̀ fi ń tajà ọmọ tó bá lójú tì kò ní máa sọ̀rọ̀ síyàn gàràgàrà ọmọ tó bá lẹ́kọ̀ọ́ yóò máa lo èdè àṣà tó wà nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí àṣà tó wà nílẹ̀ Saudi Arabia tí Saudi Arabia bá fẹ́ kọ́ ọmọ tiẹ̀ bàbá tó bá bíyàn ọmọ tó bá bí yóò máa sọ pé ìwọ anta ìwọ ni wọ́n máa ń lò fún bàbá wọn so ìwọ so wọ́n sì máa ń pe bàbá wọn ní ókọ odi mélòó odi méjì ókọ mi wọ́n ní anta Abdulrahim bàbá mi Abdulrahim wọ́n là á mọ̀ yàn ni wọn ò ní èdè respect so àwọn tó bá wá kéwú lọ́hùn tí wọ́n bá fi làákà ìgbé kó wọ́n mọ̀ pé tẹ bá kéwú Saudi o abẹ́ kéwú níbì kan o àṣà tí wọ́n yẹn tọ́kùn ló bá fẹ́ lò kò lè wọ́ọ̀kì nílẹ̀ tí yóò torí pé ìdí òfin lè wọ́ọ̀kì ni pé aṣọ jàlábíà báyìí ní Saudi Arabia ń lò àwọn wa mọ̀ tó máa sọ yẹn wọ́n rò bóyá àṣà tí wọ́n ní àṣà wọn kọ́ o òórùn pọ̀ lọ́dọ̀ wọn òórùn tó pọ̀ lọ́dọ̀ wọn ni ò lè jẹ́ kí wọ́n máa wọ agbádá táwa ń wọ̀ so tó bá wọ agbádá yẹn òórùn yóò bò wọ́n náà fi change sí jàlábíà aṣọ tó fẹ́lẹ́ so ẹ tó bá wà ní Saudi Arabia tó ń gbé bẹ́ẹ̀ tó wọ aṣọ tó fẹ́lẹ́ kò gún òbí dá kó lọ sí Amẹ́ríkà kó wọ aṣọ tó fẹ́lẹ́ bẹ́ẹ̀ àfi kó wọ kóòtù torí pé òtútù pọ̀ lọ́hùn so àṣà Amẹ́ríkà náà ni kó lo kóòtù so ẹ tó bá wà nílẹ̀ kóòtù ní Amẹ́ríkà tó wọ kóòtù kò òbí dá kó wọ kóòtù ilẹ̀ Yorùbá torí pé agbádá là ń wọ̀ torí pé àwa náà ti kárí so tí èèyàn bá wà lọ kéwú tó wà rò pé tábà ti dé Saudi Arabia jàlábíà náà máa ń wọ̀ ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn àṣà wọn ló sọ ọ́ dì bẹ́ẹ̀ wẹ́dà àwọn tán gbé bọ̀ tó mú ooru lójú wọn sọ ìkábà wọn àwọn Saudi Arabia wọn máa ń náwó sí bàbá tó bí yẹn ni wọ́n sì sàlámù alẹ́kùn wọn nílùú alẹ́kùn sọ wọ́n èé tẹríba tí wọ́n tó bá jọmọ lúàbí ní láti lé tọ́ kẹ́kọ̀ọ́ tó yí ọ lé tó bá rí pọ́n tẹríba kọ́ wá rí Awólọ́wọ̀ kọ́ náwó sí kò rí Ọbásanjọ́ kọ́ náwó sí so ò ti wá rí fífún ara rẹ ẹni tó ju ọ lọ so kọ́ ìsìláàmù tiwa ọgbàtà ti kí ó sàdí mọ́símọ́sí ara ọ̀ lẹ́kọ̀ọ́ nù ìtọ́ ọlọ́kọ́ lọ́hùn kò yí ọ tí nǹkan bá yí ọ ọ̀ma tápè ní àṣà yàtọ̀ fún ẹ̀sìn kíyùn à ń náwó síra ní àìkíyàn báwọn sàájà sí rárá ẹ̀sìn kọ́
àṣà tí wọn bá ṣe bẹ̀rẹ̀ ní bá sì máa ń pe bàbá wọn ló kọ nílẹ̀ Yorùbá nísìnyí ara àwọn àfáà tẹ́ máa sẹnu béèrè rere o tànà bí dáa nínú wọn tó lè rí mi face to face kọ́ sọ̀rọ̀ tó dé sí torí kó tó dọ̀rọ̀ mi gan àwọn ọmọ tó kọ́kọ́ bá wọ́n ti pọ̀ jù wọ́n á náwó tó wọ́n mọ̀ pé so bọ̀ tó bá dé ta wọ́n lè mọ̀ fọ́nbù ta ló lè rí Alhaji Muyideen kọ́ mọ̀ sọ̀rọ̀ nínú àwọn ọmọ kéèké tán sọ̀rọ̀ sí ta ló lè rí sí Adam tó bá wà láyé tí sí Adam bá wà láyé ta ló rí bí dánú wọn tí ó sọ̀rọ̀ tí Alhaji Adam ti kọ́ over 3 million ní kéwú tó lè sọ̀rọ̀ wájú wọn so ìtẹ́ ẹ̀ mọ̀ pé wọn ò ní ẹ̀kọ́ ìgbésí ayé so bí èèyàn bá wá lẹ́kọ̀ọ́ ìgbésí ayé ìjọba ló lè bá wọn dá sí kí ni ìjọba lè bá wọn dá sí ni pé wọ́n ṣe pay and standard lédi religion aspect kí ni religion aspect ni pé ọ̀rọ̀ tó bá ti jẹ́ wóróworó àwọn ọmọ take a decision lórí ẹ̀ so tí èsì pé eléyìí kò sínú òfin wa wíwèé tí àwọn gómìnà sáré ṣègbésẹ̀ pé house assembly ní Ọ̀yọ́ state house assembly lẹ́kìtì house assembly ní Ọ̀ṣun state kò sínú constitution àti wọn pé sẹ̀ríà ń bẹ ń bẹ ọ̀tán so ẹ̀ táwọn bá sì gbọ́ pátó pọ̀ fẹ́ ṣe sẹ̀ríà kan arrest that is simple torí àwọn eléyìí wọ́n máa kó terrorist wọlé ẹ rí i pé wọ́n ti ń kó àwọn Afghanistan wọ́n ti wá sọ́dọ̀ wọn nílẹ̀ Yorùbá wọ́n ti kó àwọn Arábù yẹn wọlé wọ́n fi ilẹ̀ hàn wọ́n díẹ̀díẹ̀ nìyẹn wọ́n fi ilẹ̀ hàn wọ́n nìyẹn pé ilé ibi táwọn nìyẹn so àwọn dẹ̀ fi kí ni ẹ gbowó ní Saudi ni pé àwọn fẹ́ máa ṣe jihad ẹ̀sìn àwọn fẹ́ máa jagun sẹ́sìn ṣé tó bá fẹ́ jagun sẹ́sìn sáwọn ọmọ ìyá rẹ̀ lọ fẹ́ máa pa tó jẹ́ Yorùbá so wọn ò kéwu wọn fún àánú wọn ò kéwu wọn fún ìrànlọ́wọ́ ọmọlàkejì. ẹ káàbọ̀ padà òun lẹ ti fi tí yín gbọ́ yẹn àbọ̀rọ̀ òkágbọ̀n afẹ́fẹ́ ló ń kó lọ eléyìí ò ń ṣe pé bóyá kí n tún máa tún waste time yín ẹ ti gbọ́ kókó inú ọ̀rọ̀ so nídìí èyí ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment kí lẹ rò pé ó yẹ kí ìran Yorùbá kó tún ṣe níbi tá a dé yìí ebi ń para ìlú ebi ń para oko wọn ò jẹ́ ká lọ sóko mọ́ wọn ò jẹ́ ká dá oko nítorí ẹ̀ la ṣe ń mú new idea new initiative tí ó máa jẹ́ kí a ní ìlọsíwájú nípa technology láti fi ṣiṣẹ́ àgbẹ̀ very very soon mama introduce àwọn product tó jẹ́ wípé ó máa ×2 iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe àwọn organic product tó jẹ́ wípé kòkòrò kò ní sí ní orí oko yín láti jẹ àwọn ewé láti jẹ àwọn roots yín kòkòrò ní ever débẹ̀ gbogbo ẹ̀ láwọn máa yànnàná àti ṣe research débẹ̀ ni nítorí ẹ̀ nínú mi ṣe dùn láti wá sí ojú ìwòran yín pé ìran Yorùbá ẹ jẹ́ ká sọ jí ayé wa ẹ jẹ́ ká sọ jí ọ̀rọ̀ ni bàbá ti sọ yìí màá tún máa wá sójú ìwòran yín pẹ̀lú oríṣiríṣi àwọn keyword tó yẹ kí a cut tó yẹ ká fi wọn èèyàn ọmọ Yorùbá tó yẹ ká review tó yẹ ká jíròrò lórí ẹ̀ tó yẹ ká fi educate ara wa àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n kò ń ṣe àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé a máa kọ́ ẹ̀mí yín sókè a máa fún yín ní BP so nídìí èyí ẹ̀yin èèyàn mi ẹ subscribe ẹ follow mi ẹ jẹ́ kí fídíò yìí kó débi tó yẹ kó dé ẹ fi educate àwọn ọ̀dọ́ náà kán lè mọ ìtumọ̀ ogun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá ogun ò ní kó wa lẹ́rú o ìran Yorùbá wọn ò dẹ̀ kó wa lẹ́rú rí even àwọn British wọn ò rí ìran Yorùbá kó lẹ́rú nítorí pé àwọn ọba wa gan ti ní ẹrú kọ́ àwọn British tó dé so àwa la educate àwọn British yìí tí wọ́n fi mọ education tó fi ní ọgbọ́n ọ̀dọ̀ wa ni wọ́n ti kọ́ gbogbo ọgbọ́n tí wọ́n ń lò lénìí gbogbo technology odù ifá gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe physics ọ̀dọ̀ wa ló ti rè so nídìí èyí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jára yín o ẹ jára yín ẹ má gbàgbé very very soon a máa launch online modern farmers à ń ṣètò ẹ̀ lọ́wọ́ à ń ṣe gbogbo necessary document tí ó máa back wa up láti má lè ní ìpèníjà kankan fún àwọn tí wọ́n wá fẹ́ máa wá ṣe forest trade tó jẹ́ wípé ẹ ní lose dime ẹ kàn sí mi tí ẹ rẹ́dì láti sọ pé òkè o ẹ̀yin ọmọ Yorùbá ní ọmọ Yorùbá àtàtà níyín ẹ rẹ́dì láti fẹ́ ṣe forest trade tí ẹ máa make a profit eléyìí fúnra yín lẹ máa ṣe a máa send yín ní signal tí ẹ máa fi ṣe tí ẹ bá wá ń ṣe tí ẹ make owó
kò ní sí nǹkan tó máa disturb mind yín láti sọ pé mo fẹ́ fi $5 sílẹ̀ fún ìjàǹgbara ilẹ̀ Yorùbá tí àwa 2,000 people tí a bá ní diaspora tí a lè fi ẹ̀mí ṣe, tá a mọ̀ pé a ní ìfẹ́ ìran Yorùbá, tá a lè fi owó díẹ̀ tí kò ní pa wá lára ká fi ṣe trade yìí. Tá a bá pé 2,000 tí 2,000 people tí wọ́n ń donate $5 ní oṣooṣù, we have nothing less than $10,000 in a month. Ìrìn àjò tá a dẹ̀ ń rìn ó nílò owó. Tí àwa ẹgbẹ́ yìí tí a bá lè máa contribute owó yẹn, mo ti create ẹgbẹ́ yẹn, tí ẹ bá ní interest láti darapọ̀ mọ́ ẹgbẹ́ Yorùbá Crypto Funding, ẹ kàn sí mi. Phone number mi ni +971 52 52 61 442. Tẹ́ bá ti message mi ẹ ní interest láti fẹ́ darapọ̀ mọ́ ètò crypto trading. USDT la fi ń trade. USDT dẹ̀kẹ̀rẹ́ kò ń ṣe Bitcoin. Instead tó máa fi já wálẹ̀, unlike Bitcoin tẹ́ máa rà tó jẹ́ wípé ó lè lọ sókè ó dẹ̀ lè já wálẹ̀. So nínú trade yẹn àwa máa predict Bitcoin ni pé Bitcoin in the next 5 minutes ó máa lọ sókè. Tí a bá ti fi owó sí kó lọ sókè, a ti win, a ti earn like 88% of whatever tí a bá fi sí orí trading wa. Wallet yín ló máa wà, orúkọ yín ló máa wà ní orúkọ yín. Kò ń ṣe pé bóyá ẹ fẹ́ fún mi ní owó láti ṣe, mo máa kọ́ yín, máa tọ́ yín sọ́nà, máa kọ́ yín bí wọ́n ṣe ń pa ẹja. Kò ń ṣe pé kí n máa fún yín lẹ́ja jẹ. So eléyìí ni mo ti fi ń survive for the past 1 year tí mo ti tested okay, tí gbogbo àwọn ìran Yorùbá, àwọn tí wọ́n ti believe lórí Yorùbá nation tí wọ́n ń ṣe, tí wọ́n fi ń kọ́lé, tí wọ́n fi ń ra mọ́tò. So ìdí nìyí tí mo ṣe ń gbé wá fún àwa ìran Yorùbá pé kí a bá lè ṣe ní kọ̀kọ̀, ká máa ṣe ní abẹ́ aṣọ. Mi ò ní dárúkọ platform yẹn, mi ò ní sọ bí a ṣe fẹ́ ṣe, nítorí pé kọ́ má bàa block wa, kọ́ má bàa tún lọ block ọ̀nà ibi tí a fẹ́ gbà láti fi ẹni owó, láti fi contribute owó sí central account. Mi ò ní fẹ́ kí wọ́n block ẹ̀. Nítorí ẹ̀ ni mo ṣe ní discuss ẹ̀. Àwọn tí mo dẹ̀ fẹ́ select sínú group yẹn, 2,000 péré la need. 2,000 genuine ọmọ Yorùbá ní diaspora. Kò yọ àwọn tó wà ní home náà, kò yọ wọ́n sílẹ̀. Tẹ́ bá ti ní initial deposit, tí ẹ bá ti ní initial deposit láti fi start trading yín, no problem. Tí ẹ bá wà nílé, ẹ lè darapọ̀, ẹ lè communicate pẹ̀lú wa. Ẹ̀yin tí ẹ bá ní bóyá bí díẹ̀díẹ̀, ẹ lè filẹ̀ bóyá bí in the next 3 months kó di ńlá, kẹ́ wá ṣẹ̀ṣẹ̀ wá open account yín. À ń ṣe yẹn náà secretly nínú ìyàrá ìkọ̀kọ̀ ní application tí Yagboyaju develop. Ibẹ̀ láti máa ṣe kíni, láti máa ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ yẹn fún àwọn tí wọ́n fẹ́ ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ nìkan ni kí wọ́n contact mi lórí nọ́mbà. Lẹ́ẹ̀kan sí, nọ́mbà mi tí ẹ máa ti bá mi chat òun ni +971 52 52 61 442. Bí o ṣe ó kúkú ń show lórí bẹ́ ṣe ń wò lórí ayélujára. Ẹ pè mí àbí kẹ́ bá mi chat. Ẹ lè pè mí, ẹ bá mi chat ní orí WhatsApp. WhatsApp nìkan ni for security reason. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ ètò yìí. Ẹ bá wa share, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Ètò lórí ètò wa Yagboyaju TV, opportunity, solution òun làwa ń wá fún ìran Yorùbá. Kò jẹ́ bó ṣe jẹ́, àpọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń kó lọ. Ẹ̀yin ni màá rí o, èmi lẹ máa bá. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ní ọlá Elédùmarè, lọ́lá àwọn tó nílẹ̀. Ilẹ̀ Yorùbá ní kíákíá. Ilẹ̀ Yorùbá òun la fẹ́. A ò fẹ́ Nàìjíríà mọ́. Àwa náà fẹ́ ṣe nǹkan mèremère. Tẹ́ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ má worry, màá tún máa já yín lórí bí ẹ ṣe fẹ́ ní Rube, that's Russian money ni mo ń sọ o. Eléyìí ò ń ṣe rúbà, owó ilẹ̀ Yorùbá o. Rube, Russian money. Màá tún máa já yín lórí bí ẹ ṣe máa save Rube fún ọjọ́ ọ̀la. Nítorí nǹkan tó ń bọ̀, nǹkan tó ń bọ̀, mi ò ní já yín tán. Màá tún máa fi yẹn ṣe program mi ò ní já yín tán. But ẹ̀yin tí ẹ bá ti ní Payi, ẹ̀yin tí ẹ rántí pé mo kọ́ yín bí ẹ ṣe máa ṣí Payi yín. Payi yẹn òun ni ibẹ̀ tẹ́ máa ti rí Rube save. Bí ẹ bá ti ń earn owó ní
trading kẹ́ ẹ máa fi ra Ruby náà sílẹ̀. Ruby máa padà ẹ má jẹ́ kí n gé tán nínú forecast àti ṣe Ruby máa padà ṣe kí ni, ó máa padà rule world o pẹ̀lú rúbà owó ilẹ̀ Yorùbá ní agbára Elédùmarè. Ẹ darapọ̀ mọ́ mi lórí the next one. Ó dàbọ̀, see you on the next one. Orúkọ tèmi kò yí padà, Comrade Lamidi Akanbi Yagboyaju, ọkùnrin púpọ̀ tó pọ̀. Ó dàbọ̀.